Kila fi sùn jàwọn tí kú ti pa ìwọ ló fọwọ́ wá dí òní wọ́n ló ṣọ́wọ́ olúwa ló gbà wá lọ́wọ́ ewu ẹ kọrin sọ́ba olóore wa hallelujah ògo ni fún bàbá ṣe báyìí káfíńtò ìlú yìn ọlọ́run wa alààyè ni ó yìn bó ti yẹ o hallelujah ògo ni fún bàbá ẹnu wa kò gbọdọ̀ tó láti kọrin àwọn wa kò gbọdọ̀ tó fún ọpẹ́ báwa lẹ́gbẹ̀rún àwọn oníkankan kò tó láti fi ìfọ́ba olóore wa pariwo hallelujah ògo ni fún bàbá káfíńtò ìlú yìn ọlọ́run wa alààyè ni ó yìn bó ti yẹ máa jó hallelujah ògo ni fún ọba ẹ bá mi gbé Jésù yìí ga ẹ bá mi gbé Jésù yìí ga o ṣe bóun lọ́ba tó ń ṣòun ńlá ṣe bóun lọ́ba ńlá alágbára o ṣe bóun lọ́ba ńlá tó kárí ayé ṣe bóun lọ́ba ńlá tó dá gbogbo wa o ẹ bá mi gbé Jésù yìí lárugẹ òun ànílà ń gbé lárugẹ hallelujah oníṣògo á máa gbé ṣògo lárugẹ ọlọ́yà á máa gbọ́yàgá èmi gbé Jésù ga ọba ńlá lórí ayé adàgbà má ti pa adàgbà má dògbò adàgbà má lo gíláàsì adàgbà má pàròyè adàgbà má wọnú funfun ewu orí òsán darúgbó àpèpè tán àyèyè tán àkèké tán olóko ọlá olórúkọ tó pọ̀ rẹpẹtẹ ọba tó fọba jẹ ọba tó rọ̀ lóye ọlọ́run tó gbàdọ̀ baálẹ̀ ọba tó kárí ayé níbi gbogbo ní ìgbà gbogbo ọba tó ṣohun gbogbo tó lè ṣohun gbogbo ọba tó mọ ohun gbogbo tó lè ṣohun gbogbo àrírúlóde olùbọ̀rọ̀ ọkọ̀ akọ̀mátìkà lẹ́yìn adúró gbogbo lẹ́yìn aṣòdodo igi lẹ́yìn ọgbà mi mo gbé ọ̀gá mo gbé ọ̀gá mo gbé ọ̀gá ẹ ṣe yìí iye ẹ bá mi gbé Jésù yìí lárugẹ òun ànílà ń gbé lárugẹ òun ànílà ń gbé o pariwo òun ànílà ń gbé lárugẹ òun ànílà ń gbé o òun ànílà ń gbé lárugẹ fi ìjọba gbé Jésù yìí lárugẹ òun ànílà ń gbé lárugẹ kílẹ̀ fọ́ bá pé ọba aláṣẹ ọba tó dádé ògo bó ṣe bàrẹ́ o ọlọ́run tó wẹ̀ wòye mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run màrúmàrú arógun dádé arógun màmá ṣojú ọwọ́ kẹ̀ndẹ́rẹ́ bí ìjà yàgbọ́ yájú ọkùnrin ogun òrógun gbógun mi máa lóyún kábíyèsí o ọba ńlá lórí ayé àwòwò bí àtẹlẹkẹ àwòwò má ṣe